Allah, the most merciful. Fún mi lọ́wọ́ o, má jẹ́ nìkan ṣayé mi Rukaya. Ẹ̀yin tèmi, orúkọ tèmi ni Alájà Rukayat Aláwìyé Bàṣírí mi. Ṣé ti gbọ́ ń pa ẹ̀ nípa Bísí ológe ṣò? Fún ayẹyẹ lóríṣiríṣi lọ́tún lọ́sùn. Ṣé bá fẹ́ kó gbọ́ nípa yín, nípa ayẹyẹ yín káàkiri àgbáláyé? Ẹ kàn sí Bísí ológe ṣò lórí YouTube, lórí Facebook, lórí Twitter, lórí Instagram. In fact, Bísí ológe, they are the best. Love you. Kò yá fi jẹun, àtàrà wọ́n sáàkó jẹun lóhùn ò jẹun. Èmi. Ẹ jẹ́ kí gbogbo wa kíyèsí ibi tọ́lọ́run máa fi wá sí. Àwọn kankan wà kì í ṣe ikú. Ìtẹ̀yìn òbá kí n sábà jẹ lé bí mo ṣe wà yìí. Àwọn oúnjẹ kan báyìí bí ewé tó máa fi kírìmù sí ẹ̀mí jẹ. Ṣé sàláàdì àbí kí ni? Tó yẹ bá mistakenly jẹ sàláàdì. 35 minutes ló máa lọ nú èèyàn. Ẹ̀rọ ọmọ akọ́tọ́ máa kú tó bá ti ń kú wọ́n ti bẹ̀rẹ̀. The next person I'm bringing on stage, Young Swa. Ẹ bá bàtà fún Young Swa kó máa bọ̀. Lẹ́yìn náà, à ń lọ sọ́dọ̀ bàbá kábíyèsí ọ̀dọ́ ìṣá. A kì í dúró kí wọ́n nífẹ̀ẹ́ náà ní a kì í bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ ò dáyé. Ìlú lójú ọ̀rẹ́ yìí mọ́lẹ̀ tán. Ẹ̀kún ó ń gé bí ẹkún ẹ̀yà fọ́. Ènìyàn fọwọ́ ènìyàn kó máa lọ bẹ́ẹ̀. Àgbàlagbà ń fọṣẹ́ sí àwọn ọmọdé jẹ́ rere. Ènìyàn fọwọ́ ènìyàn kó máa lọ bẹ́ẹ̀. Orin kí la máa kọ lọ́jọ́ ìní? Orin ọpẹ́ la máa kọ fún Babátúndé Rẹ̀mí ìtàn Gúúsì. Tí bá ti rí bàbá mi, orin máa ń ṣe mí ní màkọ́màkọ́. Ìyẹn gbogbo lọ̀lẹ́ wà lọ́wọ́ àbáwọn wí tí ó ń bá wọn débẹ̀. Ọ̀tọ́jú àlejò tọ́jú onílé. Àlàkà ọmọ àbáàrà ìrìnfọ̀ láyé ra bá. Àní ọmọ tó wá ń ṣe lọ́wọ́. 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 Wọ́n tún ní ojú tí wọ́n oṣù àríyọ nílé ìfẹ́. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.